Ẹ kú dédé àsìkò yìí. Ẹ̀yin náà mò ń kì. Alámọ̀tán tí ò sẹ́ni ó gbọ́n tó. Tó jẹ́ wípé bẹ́yìn bá ti wà láwùjọ, kẹ́yìn ó sá máa sọ̀rọ̀, kẹ́yìn ó máa fèrò ti yín hàn, kẹ́yìn ó máa pàṣẹ nìkan lẹ̀yin rò. Ẹ̀yin yìí fàsìkò kankan sílẹ̀ láti jẹ́ kẹ́yìn náà ó ti ẹ̀ jẹ́ olùgbọ́ díẹ̀. Kẹ́ ẹ tún lè rí ejì onítere èjì tẹ́rí ọgbọ́n bù mu lára àwọn yòókù. Torí pé ẹ̀yin ti gbàgbọ́ wípé ẹ̀yin nìkan lẹ gbọ́n. Kò sí àbá tẹ́nì kankan fẹ́ dá tó tún dáa tó ti yín. Kò sí tẹ́nì kankan fẹ́ rò tó lè gùn tó ń tẹ́yìn rò. Ẹ̀yin gbàgbé wípé àwọn àgbà bọ̀ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ni ìjẹ́ àpè àgbà ní wèrè. Béèyàn bá tún mú ọgbọ́n láti bí tó mú tọ̀tún tó fi mú tòsì, á tún jélè téèyàn ní tẹ́lẹ̀, á jẹ́ ó tún kó sí ni. Àmọ́ béèyàn bá dúró lórí pé n tóun mọ̀ nìkan náà lòun ó mọ jókòó tì. Ìjọ kan wà tómi le mú mọ́nítọ̀ ń lọ. Èyí ó wá dẹni tí ń wó papò. A wá dẹni àbùkù, a dẹni ẹ̀tẹ́. A ní tẹ́ o. Ẹ jẹ́ ayé ríra wa gẹ́gẹ́ bí ẹni ó gbọ́n jù.